káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Ǹjẹ́ ṣe rántí fídíò yìí ẹni tẹ́ bá rántí ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ṣe ṣe rántí ẹ̀ bá mi kọ síbi comment section. Ẹ bá mi kọ síbi comment section. Thank you Ọláwálé. Ẹ jọ̀ọ́ ṣe ṣe rántí ẹni tó wà nínú fídíò yìí. Ta ló rántí ẹni tó sọ̀rọ̀ nínú fídíò yìí? Ta ló rántí ẹni tó sọ̀rọ̀ nínú fídíò yìí? Wàhálà ti wà. Kò sẹ́nibọ̀dì tó rántí ẹni tó sọ̀rọ̀ yìí. Nǹkan tí àwọn gọ́ọ̀mẹ̀ntì wa kò ṣẹlẹ̀ rèé o. Àwọn èèyàn mi ti ń gbàgbé ẹ̀. Wọ́n ti ń gbàgbé wọn sílẹ̀. Ló bá dójú ẹ̀. Èèyàn kan péré ni mo rí tó rántí ẹni tó wà lórí fídíò yìí tó ń sọ̀rọ̀ yìí. Torí ọ̀rọ̀ ìkẹyìn tó bá wọn sọ tó fi jáde láyé. Níjọ́ tí wọ́n bí, wọ́n ṣèkómọ, inú ìyá dùn inú bàbá dùn. Wọ́n tọ́jú ẹ̀ títí dàgbà. Ó bá wọn délé ayé, gbogbo nǹkan tó ń ṣe lé ayé gẹ́gẹ́ bí ọkùnrin ló bá wọn ṣe, ló gbìyànjú ló ṣe o. Òun náà bá wọn délé ayé, ó lọ sí school, àwọn òbí ẹ̀ rán lọ léèwé, ó ṣiṣẹ́, ó kàwé, ó gboyè, ó parí school iléèwé gíga, ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ó tó àsìkò àti láya, ó bá wọn láya. Mi ìwà Malfa is true, àwọn kan ní kò tí ì bímọ, wọ́n ti marry about 10 years ago, àwọn kan náà ti bímọ. Ibi iṣẹ́ òòjọ́ ẹ̀ ló lọ o, kì í ṣe pé ó wájú rá o, àbó kọjá ayé ẹ̀ lọ síbi tí ò yẹ kó lọ. Bí ìwà àtẹ̀mí ṣe máa ń sùn láyọ̀ àtàláfíà, ta máa ń jí láyọ̀ àtàláfíà. Tá bá ti jí láàárọ̀, á jí àgbàdúrà. Ìgbà míì ní abroad ń bì tí aláǹbá jí ẹ tó yìí ràn tó tí àárọ̀ yẹn tó ń ṣe ẹ́ bákan àti dìde tó lọ léètì díẹ̀ pé jẹ́ sáré sunrun 2 minutes mọ̀, ó ti miss bọ́ọ̀sì train àbí kó tó débi iṣẹ́ bóyá hold up lọ́nà everything okay. Kó lè mọ bílé ayé ṣe rí. Òun náà jí láàárọ̀, ó múra, ó wọṣọ, ó wẹ̀, ó bọ́ sí balùwẹ̀, ó wẹ̀, ó jẹun, ó wọṣọ, ó lọ síbi iṣẹ́ òòjọ́ ẹ̀. Torí pé ẹni tó wálé ayé asán, òun ni ẹni tó jí láàárọ̀ tí gbogbo ayé ń gbégbégbègbè tí ò rí nǹkan kan gbé, tó jẹ́ pé ibi tó ti sùn sí yẹn ojú kan bẹ́ẹ̀ ló wà títí tí ò rí nǹkan kan ṣe títí tí ilẹ̀ fi ṣú, tó ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́. Ìlú wọn náà dẹ̀ máa ń dream, tó máa ń àṣìfù jù fantasy life. Ọmọ bàbá wa Oyèdòpò ṣe bẹ́ẹ̀ o. Ó jí lọ síbi iṣẹ́ òòjọ́ ẹ̀, á sì kíyàwó pé tọ́ àwa tún ti ń lọ bí iṣẹ́ o, ó dalẹ́ o, tàbá close o, padà wálé. Láì mọ̀ wípé bó ṣe ń jáde lọ́jọ́ náà, àlọ́larí àmíràbọ̀ ẹ̀. Kò mọ̀ wípé jíjáde tó jáde lọ́jọ́ yẹn òun ò ní padà wọlé mọ́. Kò mọ̀ wípé ìwẹ̀ tó wẹ̀ lọ́jọ́ náà ìwẹ̀ ìkẹyìn ni. Kò mọ̀ wípé ọ̀rọ̀ tó bá ìyàwó ẹ̀ sọ kó tó jáde nínú ilé, ọ̀rọ̀ ìkẹyìn tó máa ní oore ọ̀fẹ́ láti bá ìyàwó sọ. Gbogbo àwọn ará àdúgbò, àwọn tenant, àwọn neighbor, títí dé ibi iṣẹ́ tó kí lójú ọ̀nà àtìgbà tó débi iṣẹ́, gbogbo wọn kò mọ̀ wípé last one bye bye òun ló ṣe fún gbogbo wọn. Ọlọ́run má jẹ́ kí ìwà tèmi ká jáde ilé ká pàdé àgbákò ànírìn ìjọ tèmi pọ̀nà. Èyí ga. Gbogbo ọmọ Ọ̀yọ́, gbogbo ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ àgbàgbé Mr. Oyèdòpò nìyẹn. It's too early fún wa láti gbàgbé ẹ̀. Lóòótọ́ ni wọ́n ti free àwọn ti Èkìtì ní Ẹ̀dà Oníyọ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà pè mí pé Dára báwa pariwo ọ̀rọ̀ ti Ẹ̀dà Oníyọ̀, ó wù mí láti pariwo. Ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé àìmọye ìgbà tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ lẹ́kìtì tí mo máa pariwo síta, àwọn ìnàkí mídíà tó wà ní Èkìtì wọ́n á fò fẹ̀rẹ̀ síta. Wọ́n ní ẹ má dá èèyàn tí ò kúrò nínú yàrá ẹ̀, inú living room ló wà, ó fẹ́ da Èkìtì rú ni, ó fẹ́ bà Èkìtì jẹ́ ni. Tọ̀ tó bá wá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ àyọ̀ǹda Èkìtì fún wọn. Gbogbo ilẹ̀ sì lọ bẹ́ẹ̀rẹ́bẹ́. Ọ̀ṣun wà ń bẹ̀, Oǹdó wà ń bẹ̀. Wọ́n wà lábẹ́ ṣó yìí torí tí n bá ti ń wo orí ṣó báyìí ló máa ń bá mi, ìnàkí Èkìtì ló máa ń bá mi resume. Wọ́n dẹ̀ ti ń plan lọ́wọ́ bọ́n ṣe fẹ́ ba ìlú Ẹkùn jẹ́, bí wọ́n ṣe ba Yorùbá nation jẹ́. Ṣó mọ̀ wípé at the beginning nígbà tí wà tèmi bẹ̀rẹ̀ Yorùbá nation, aláfẹ́ gba orílẹ̀-èdè tuntun.
a fẹ́ fi nǹkan tuntun lọ́lẹ̀, a fẹ́ fi ìgbésí ayé ọ̀tun lọ́lẹ̀ fún ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá, a pè ní Yorùbá Nation, orílẹ̀-èdè Yorùbá. A ní gbogbo nǹkan tó ti bàjẹ́ a fẹ́ tún ṣe àti oríṣiríṣi bẹ́ẹ̀. Ní ìgbà tájọ bẹ̀rẹ̀ ọmọ bí ìrìn àjò yẹn ṣe ń lọ, nígbà tá a wà lójú ọwọ́ ibi tó yẹ ká wà, ṣàdédé ni àwọn ìnàkí Èkìtì àǹkó ní bọ́wọ́ bá yí mọ́ ìwọ àtèmi lọ́wọ́. Náà bá ní bísínẹ́sì ni, náà bá ní a ní láti máa fi powó ni, òun ló kù ọ̀nà àtijẹ àti mú nìyẹn, òun táwọn ọmọ máa fi bọ́ yàwó, táwọn fi bọ́ ọmọ nìyẹn, táwọn náà fi raṣọ sọ́rùn. Gbogbo tàtàkùkù wọ́n gbé jù sígbó. Bí wọ́n ṣe bà ayé Yorùbá Nation jẹ́ nìyẹn. Mo dẹ̀ pariwo tó ìwọ tó bá mọ òtítọ́, tó dẹ̀ fẹ́ sọ òtítọ́, torí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa rí òtítọ́, ṣùgbọ́n eye service àti àbòsí bà ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nílẹ̀ Yorùbá. Ibi tó bá yẹ kán ti sòtítọ́ yìí wọ́n á máa ṣe ràndàn bẹ́ẹ̀ ni wípé mo wà ń bẹ̀ nígbà yẹn lóòótọ́, ṣùgbọ́n mi ò mọ nǹkan tó ń sọ ni, mo ti gbàgbé nǹkan tó ń wí. Ká tó díjú ká tó là á, majority wọn tán náà ṣe Yorùbá Nation ní ìgbà tí òòṣà ti ní problem. Nígbà yẹn gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gang up. Lára wọn náà ló pè mí wípé àwọn ìnàkí Èkìtì àti àwọn àti gbogbo wọn náà gang up lé mi lórí pé kí wọ́n máa flag show mi lọ́dún náà, kí wọ́n máa ṣe oríṣiríṣi fún mi. Tán ó ní agbára o, mi ìmẹ̀mí tó ń gbénú mi. Wọ́n nítorí mo sọ wípé kí àwa tá wà lábúrò ká má fún wọn lówó mọ́ lé pé mo gbàjẹ́ lẹ́nu wọn. Ṣebí movement la pè é, ṣebí orílẹ̀-èdè tuntun la fẹ́ gbà, ṣebá la fẹ́ gbọ́n ìṣẹ́ àti ìyà ara àwọn èèyàn nínú. Ṣé business la pè é ni? Ṣé a sọ wípé a fẹ́ máa fi lù wá ń jìbìtì ni? Ṣé a sọ wípé a fẹ́ máa wá parọ́ fún yín ká lè máa rówó gbà lọ́wọ́ yín? Ohun tí ò lè ṣẹlẹ̀ tí Jésù àfidé ká máa sọ pé ó máa ṣẹlẹ̀, ipò máa ṣẹlẹ̀ lọ́la. Ní ìgbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo lọ́dún náà lọ pé ẹ máa fowó ba ìrìnàjò yìí jẹ́, ibi tí wọ́n ti pa èékánná mọ́ mi nìyẹn. Majority yín tẹ wà labroad, tẹ láìkì ọ̀tẹ̀, tẹ láìkì kan wá máa parọ́ fún yín, torí wọ́n máa ń pè ẹ̀yin máa ń pè wọ́n, ẹ máa ń pè yín, ẹ pera yín, wọ́n á bẹ̀rẹ̀ sí ní parọ́ iwájú pọ̀ mọ́ tí pàkọ́. Ẹ bẹ̀rẹ̀ sí ní bú mi káàkiri ọ̀dọ̀ àwọn platform, àwọn other media. Ẹ fi ilé, ṣe báwa la ṣiṣẹ́ owó wa, ṣe báwa la lówó wa, ẹni torí àfún lówó ni. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, look at me very well. Do I look like èèyàn tó wá tọrọ bárà lọ́wọ́ ẹ̀? Tó bá máa fún mi lówó gidi, má fún mi lẹ́rùnún owó, mi ìmọ̀ kan tọrọ. Tó bá fẹ́ ṣàánú Dára wípé Dára, I truly appreciate your support and your genuinity. Fún mi ní nǹkan tí mo máa tínú mi á dùn sí. Má fún mi ní ẹ̀rùnún owó, ṣe mí lóore oore tó máa tẹ́mi gan á mọ̀ wípé yes ó ṣe mí, tí ìṣẹ̀dá mi á máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀, tí màá lè fi yan gan. Ó fún mi $20 owó ni, $1 owó ni. Mi ò sọ wípé ó kéré, ṣùgbọ́n níbi tabadé ẹ ṣe mí lóore tó fìtì mi. Torí gbogbo ọdún tí wọ́n fi ń parọ́ mi ò bá wọn parọ́. Orí ibi tí mo dúró sí ni mo dúró sí till date. Ìgbà tí wọ́n fẹ́ já okùn ẹ̀mí mi ni mo sọ wípé tó bá jẹ́ torí Yorùbá Nation, torí wọ́n pa àkànná mọ́ mi, kò lè yé yín. Mo ní mo rọra gbé Yorùbá Nation sẹ́gbẹ̀ẹ́ báyìí. Mo fẹ́ learn látara àwọn mídíà tó kù tó rán ní presentation mi le, èmi ni mò ń bàjẹ́, èmi mò ń dàrú. Láti ọdún náà tí mo ti ní mo step aside, mo gbé Yorùbá land dání. Láti ìgbà yẹn títí dìsìn, ìwọ tó o bá tún gbọ́rọ̀ Yorùbá Nation lẹ́nu mídíà kankan ní Yorùbá Nation, ó yá bọ́ sí orí platform bá mi kọ síbẹ̀ kó o kọ mídíà yẹn tó ń rìn sọ̀rọ̀ Yorùbá, not even the baby of Yorùbá Nation. Ibi tán rí sí mọ́ nìyẹn. Mo sọ fún yín títí, mo ní ògo máa ń bògo rìn ni. Mo pariwo, mo ṣàlọ̀. Mo ní ẹ má èèyàn tẹ́rọ epo ń bá jẹ́ yìí, ó lè má jẹ́ òun. Ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ní kálukú fi ti ìrìn àjò yìí. Ẹ fẹ́ jẹ tán. Ẹ gbọ́ kòtò ta yín mọ níwọ̀nba, wọ́n gbọ́, wọ́n múra kankan. Àtìgbà tá ti step aside, ta ni mídíà náà tó bọ́ síta tó kù ní Yorùbá Nation, àwọn tá a fi síbẹ̀ tẹ́ ẹ gbọ́rọ̀ Yorùbá Nation lẹ́nu wọn. Lénìí, ìgbà tá àti bá wọn pariwo Yorùbá Nation kan fi máa fi tan àwọn kọ̀ọ̀kan jẹ láti gba ṣéǹjì wọn mọ́ ó kéré kò kéré, wọ́n á lọ gbà togun tí gbogbo ẹ̀. Wọ́n á máa wò pé kí ni Dára tún bá délé ní kí ló tún ṣẹlẹ̀. Wọ́n tún ti fẹ́ gbé, wọ́n ti fẹ́ yí ọwọ́ BRT wọn sí inú ìlú ẹkùn ní ibi tí mò ń lọ nìyẹn. Ṣọ́rọ̀ mi dẹ̀ ti yí ẹ báyìí.
wọ́n tún ti fẹ́ yí ọwọ́ BRT wọn sí inú ìrù ẹkùn bí wọ́n ṣe sọ Yorùbá Nation movement la fi bẹ̀rẹ̀ orílẹ̀-èdè la fẹ́ gbà láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tó dáàrin kan wọ́n sọ di business nígbà tá a sọ wípé ẹ má fún àwọn èèyàn lówó mọ́ ẹ má fún wa lówó mọ́ kọ́ má bàa ba ìrìn àjò yìí jẹ́ wọ́n ní ṣe ni mo gbàjẹ́ lẹ́nu wọn ẹjọ́ ṣe business ní Yorùbá Nation ìgbà tó ti wá bà Yorùbá Nation jẹ́ nísìn tí ò káàṣì owó tí ò mú nǹkan kan jáde wọ́n sìn ìrù ẹkùn òun ló tún wà lẹ́sìn wọ́n tún ti yí ṣe rí orí burúkú tó ń gbé wọ inú Yorùbá Nation wọ́n tún ti fẹ́ gbé wọ ìrù ẹkùn ìwọ ìyá tó bá ń gbọ́ mi lọ́wọ́ àti bàbá brọ́dà mi sísítà mi àǹtí mi ẹ̀yin yúùtù mi tẹ́ bá nífẹ̀ẹ́ Ìgbòho ó ti mọ̀ mí látànà kó tó dé ni pé mi ò ní rọ́ kankan tí mo fẹ́ wá pa fún ẹ torí kò lè wò mí àsàmà fúfú a ní mo ti kọjá level àwọn nǹkan kan bíi tí Ọlọ́run gbé mi délé ní alihamdulilayi kabira mo fọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run money is not everything I have peace of mind orúkọ ò dẹ̀ bàjẹ́ Olúwa ṣe òtítọ́ òun ni mo mọ̀ òun lẹ jẹ mí òun ni òní lẹ rán mi sí yín tèmi ni láti sọ fún yín mi ò gbàdúrà pé kẹ́ gbọ́ àbí kẹ́ gbà ṣùgbọ́n tó bá wá lọ nífẹ̀ẹ́ ṣì Sunday Adéyẹmọ Ìgbòho tó dẹ̀ ríṣẹ́ takuntakun tó ń ṣe tí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ ọkùnrin tẹ́ ẹ láyà bí ìrá tẹ́ ẹ ní oríṣiríṣi nǹkan ìbílẹ̀ tẹ́ lè lò ṣùgbọ́n síbẹ̀ tó jẹ́ wípé ìwọ̀nba nǹkan tí ṣì Sunday Adéyẹmọ Ìgbòho ṣe yẹn ẹ̀yin náà ń wò pé ọkùnrin lọkùnrin jọ̀ọ́ nítorí Ọlọ́run fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi jẹ́ ká jọ gbógun ti àwọn olórí burúkú mídíà òfò ọmọ àlè aláìníṣẹ́ ọ̀lẹ olè àbíkan òkú lábẹ́ tó jẹ́ wípé wọn rí láti ṣiṣẹ́ mọ́ wọn rẹ́dì láti ṣiṣẹ́ mọ́ anything tó bá dẹ̀ ti gbé kalẹ̀ tó bá ti wà ní sàkání tí Ìgbòho bá ti lọ́wọ́ sí kí wọ́n máa sọ́dọ̀ oúnjẹ nítorí wípé gbogbo àgbáyé fẹ́ràn Ìgbòho wọn ò wá kí ẹ̀ kí níyàn ìbá àbàjẹ́ ẹ ti rí pọ́n ti flag wọ́n máa wà lábẹ́ ṣó mi ǹjẹ́ mọ̀ wípé ẹnu ọjọ́ mẹ́ta yìí kọ́rọ̀ mi kó lè yé yín sọ wípé ẹ̀gbọ́n ìrù ẹkùn ṣì Sunday Adéyẹmọ fúnra wọn ni wọ́n pè mí ìwọ tó o bá fẹ́ parọ́ ló máa sọ wípé going almost 2 years yìí sì tí èmi nìkan tí mo ti ń pariwo ìrù ẹkùn I am the first media tí Ìgbòho gbélé lọ́wọ́ wípé dára ó yá wọ́n sàn nígbà tí CAC certificate jáde èmi ni wọ́n fún tí mo bẹ̀rẹ̀ sí ní pariwo àìmọye mídíà ló lọ bá Ìgbòho jà wáì tó ṣe máa jẹ́ dára wáì tó ṣe dára ló lọ gbé fún dára ò sí lára wa dára ò ṣe kinní kan àwọn olórí burúkú somebody nígbà tí Kúnlé Ìgbòho kiri ibo nìkan rí pọgbà ìyálàyà wọn wà àwọn mẹsáyà míì náà wá kiri. ní bí a week ago Chief Ìgbòho pè mí pé dára ó ti wá get started báyìí ó yá bẹ̀rẹ̀ sí ní gbégbèsè bẹ̀rẹ̀ sí ní recruit àwọn ìrù ẹkùn media mo fẹ́ kó o bá mi dìímú dáadáa mo fẹ́ kó o bá mi ṣe kó má rí yamayama sáìdì ibi tí mo dẹ̀mọ̀ tí mo gùdù sí nìyẹn area tí mo mọ̀ tí mo gùdù sí nìyẹn ìwọ tó mọ̀ mí you know me well mi ẹ̀ kọjá àyè mi ò sí lára media tó bá ní kí gbogbo warrior dìde tí máa tún dìde tó bá ní kí media dìde tí máa tún dìde ẹ̀ ti mọ̀ wípé àti media àti warrior kò sí ìtàn lójútùú ẹ̀ owó tó fẹ́ gbà bẹ́ẹ̀ ni a dẹ̀ ṣe flyers síta Ṣọlá kò gbọdọ̀ kú òun ló gbé scam àlà ó lè rí ní any platform Ṣọlá kò gbọdọ̀ kú ó lẹ scam alert ó gbélé lórí ó gbé sórí TikTok ó gbé sórí YouTube ó gbé sí everywhere mo wá mo sọ̀rọ̀ mo dẹ̀ fẹjọ́ sùn Chief Ìgbòho fúnra lára wọn Chief Ìgbòho pé ajá kì í rorò kó ṣojúlé méjì warrior ni warrior woman warrior who warrior ibi warrior ni kò dúró sí ṣe bẹ́yìn lẹ́ ń recruit àwọn warrior sí ìrù ẹkùn ó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn tó favour tí wọ́n náà kó síbẹ̀ kí ló kàn ẹ́ pẹ̀lú mídíà ṣó ṣe mídíà rí ni àwọn fámílì Ìgbòho ní yẹra sí mi ṣó ṣe mídíà rí ni Dára ti pẹ́ tó ti ń speak fún Ìgbòho let her do it ó yá lọ yọ flyers ọmọbìnrin yẹn tó gbé scam láti lé lórí ó kọ ò kò yọ mo pe màámi olórí Èkó ní kí n má bínú àwọn àbàsọ̀rọ̀ lóòótọ́ wọ́n bá sọ̀rọ̀ ó yọ èyí tó wà lórí TikTok bọ̀ èyí tó wà lórí Facebook ó upload fídíò lé lórí mọ́lẹ̀ àwọn èèyàn mi máa ń rí bẹ́ẹ̀ lójoojúmọ́ tó máa ń sọ fún mi mo sọ fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho Chief Ìgbòho pé ṣé mi tó bá ẹ sọ̀rọ̀ ni mo ní kó lọ yọ nǹkan
ó fi mí gún lágídí, òun sọ fún mi pé mi ò jámọ́ kankan, mo kàn ń ṣàlàyé bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ní o. wọ́n kọ̀ o, wọn ò yọ, ẹ bá wá rí wọn ń ta tán pariwo Ìgbòho, you understand. ṣé wá rí paríparí ẹ̀ ni wípé Ṣọlá kò gbọdọ̀ kú, kò kàn déédéé máa ṣe nǹkan tó ń ṣe. ìròmìròmì ẹ̀ tó ń jó lórí omi, onílù ẹ̀ wà lábẹ́ ìsàlẹ̀ odò. Ìnàkí Èkìtì òun ló ń ṣe gbogbo iṣẹ́ yẹn, òun ló ń pùṣì Ṣọlá kò gbọdọ̀ kú, kò gbọdọ̀ gbà fún Dárà o, kò gbọdọ̀ gbà fẹ́nìtì. ẹ bá mi béèrè lọ́wọ́ Ìnàkí Èkìtì, ṣé ìrù ẹkùn jẹ́ gẹ́gẹ́ bí Yorùbá nation? Kí ló kàn án pẹ̀lú ìrù ẹkùn Ìgbòho? Ta ni ẹ́ láti sọ wípé o fẹ́ da ìrù ẹkùn run bó o ṣe bà Yorùbá nation jẹ́? wá gbọ́ mi bí Ìnàkí Èkìtì ṣe máa operate. You see what media tó dojú délẹ̀ lẹ́nu, Ìnàkí ló ba yé ẹ̀jẹ̀, òun ló fi ná mọ́ wọn. Because Ìnàkí Èkìtì ó ní kọ́kọ́sí títí ẹ̀ pẹ̀lú Ṣọlá kò gbọdọ̀ kú tó tight bàjẹ́ báyìí. ìjọ tí àwọn èèyàn bá ti ṣe nǹkan àbí ó béèrè nǹkan tí wọn ò fún, ẹ rí á sáré lọ, á lọ bá àwọn ti world media, á clinch mọ́ wọn. ṣe mọ̀ wípé àwọn yẹn náà like ọ̀tẹ̀, gbogbo wọn náà bá Dárà jà, tó bá ti rí pé ọ̀rọ̀ Dárà ló gbé wá àbí anything, wọ́n á tètè unite. bó tilẹ̀ jẹ́ pé wọ́n máa ń jà gan o, wọ́n máa ń rò pé mi ò mọ̀, tó máa ń gbéra wọn ṣépè burúkú, tó máa ń fògùn lérí lọ́mọ́ra wọn, gbogbo ẹ̀ ní mú mọ́. tó bá ti ní Dárà nú, wọ́n á parí ìjà, wọ́n á unite. torí inú kọ́kọ́sì title kọ́kọ́sì tó wà tẹ́lẹ̀ pẹ̀lú Ṣọlá, nǹkan kan ti ń ṣẹlẹ̀ tí ò favour ẹ̀ ń bẹ̀, á sá lọ sọ́dọ̀ àwọn mídíà, àwọn world media. ẹ ti mọ àwọn ọ̀dàlẹ̀ ọ̀tẹ̀ ọlọ́tẹ̀ mẹ́, wọ́n á bẹ̀rẹ̀, wọ́n á unite. lọ́rọ̀ kan ṣá, Ìnàkí Èkìtì òun ló ti ná bọbí, ìgbà tí nǹkan tó ń rí favour tó bá rí ní world media, tó bá tún ti rí pé ó tún ti dín, kò pé mọ́, a tún sá padà lọ sọ́dọ̀ the other kọ́kọ́sí Ṣọlá. You see bí ayé Ìnàkí Èkìtì ṣe rí lélẹ̀, and you be wondering ibo ni ọkùnrin ti rí irú ìwò orí burúkú báyìí. tó bá fi dá, ó lè dálé ayé rú lọ́jọ́ kan. ìwà tí wọ́n gbọ́dọ̀ bá lọ́wọ́ obìnrin. mo kàn ń ṣe àlàyé eléyìí ni torí mi ò ní gbà kí wọ́n ba ìlú ẹkùn jẹ́ fún Ìgbòho. kò dẹ̀ sí nǹkan méjì, Ṣọlá kò gbọdọ̀ kú ni ò understand. Ṣọlá rò wípé bóyá ó nífẹ̀ẹ́ Ìgbòho àbí ó nífẹ̀ẹ́ òun, kò mọ̀ wípé ó ń believe wípé tí Ṣọlá kò gbọdọ̀ kú bá tó bá yẹ pé òun ló gbé mídíà ìlú ẹkùn dání, á clinch mọ bó ṣe ń clinch mọ, á tún máa fi gbowó lọ́wọ́ àwọn diaspora. kò sí nǹkan míì, ìṣèbà ẹ̀kọ́ tó máa fi make owó. ṣe mọ̀ pé ọwọ́ ẹ̀ ti rọ, àtẹ́lẹwọ́ ẹ̀ ti tàn ń jẹ, wọ́n dẹ̀ ti gẹ́gùn fún àtẹ́lẹwọ́ yẹn, kò sí ọwọ́ yẹn tó máa fi ṣe nǹkan tó máa jèrè láyé tí kinní yẹn máa gbérí. ó ní láti máa tọrọ jẹ kó máa ṣe báárà kiri ayé ni. so in order láti máa rówó gbà, ó gbúdọ̀ máa mú farun iwájú pọ̀ mọ́ tìpàkọ́, ó gbúdọ̀ máa mú ilé onílé kó máa dá lérú, ó gbúdọ̀ pé olè kó wájà kó tún lọ polówó pé ṣé òòró lè nínú ilé ẹ̀. àwọn attitude tó wà lọ́wọ́ Ìnàkí Èkìtì nìyẹn. òun ló máa ń polóko máa bo, òun ló máa polè, ẹ̀yin olè ẹ máa bọ̀. mo ti rí ibi tílẹ̀ ti gbé lójú, àwọn nǹkan wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tẹ́ máa kó freely, àtọ̀wọ̀n afọ́rọ̀ dúdú tán wọn, kódà a tún máa gbéra ìṣépè pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ voice note tó wà lọ́wọ́ mi tó bá ti ń ṣàbòsí, a tún máa ṣépè, a máa búra, ẹ máa bọ̀, ẹ kẹ́rù gan, ẹ rí nǹkan kò sí nǹkan tó máa ṣe yín. táwọn yẹn bá ti wá ń bọ̀, òun náà ló tún máa ṣe kí ni, òun náà ló tún máa sáré lọ polówó pé tiyín ti ta, ẹ ṣì ń sùn. àwọn olè ti wà nú oko yín, wọ́n ti fẹ́ jí gbogbo iṣu oko yín, àgbàdo, cassava, everything tó wà ń bẹ̀. ní tètè lọ́sìn, tẹ́ bá tètè lọ́sìn ẹ bá wọn bẹ̀. mo kàn fẹ́ kó mọ bí wọ́n ṣe operate, bí wọ́n ṣe ṣe títí. ó mọ bí mo ṣe ń pariwo náà nígbà Yorùbá nation. báyìí ìgbà tí ọ̀rọ̀ Yorùbá nation sí tán rẹ ni tó máa bá wọn pariwo ẹ̀ débi tán máa gbà á mọ́. ọ̀rọ̀ Yorùbá nation wọn ò lè fi powó lọ́wọ́ anybody, kò sí story tó fẹ́ múlẹ̀ mọ́, ó ti cast. ọ̀rọ̀ ìlú ẹkùn ló kù báyìí sí, bí kan lọ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn, àwọn close mọ́ Ìgbòho. ẹ má wọrí tóun bá ti lọ sílé Ìgbòho, ṣẹfẹ́ bá Ìgbòho tó bá ti wà lọ́dọ̀ Ìgbòho, á bẹ̀rẹ̀ sí ní pé diaspora, ṣẹfẹ́ bá Ìgbòho sọ̀rọ̀, ó ní iye tán máa sọ sákàǹtì ẹ̀, nǹkan tó fi ń jẹun, tó fi ń survive nìyẹn. He's a mad guy. bẹ́ẹ̀ ṣe rí bó ṣe rí yẹn, bí inú ẹ̀ ṣe rí nìyẹn. ìwọ tó bá fẹ́ jèrè láyé, tó fẹ́ ṣe rere láyé, mo jẹ́ yẹra fún. àtijọ́ tí mo ti yẹra fún láyé mi ti lójú, mo nífọ̀kànbalẹ̀. àwọn eléyìí wọ́n ti gẹ́gùn fún wọn látọ̀run wá. And I can tell you wípé ọjọ́ tí ìyá wọn dẹ̀jẹ̀ sí wọn lórí, ìyá tó bí wọn gan gbé wọn ré. torí tí yóò bá jẹ́ bẹ́ẹ̀, ó yẹ káyé èèyàn bàjẹ́ tó báyìí. ìyẹn ni ti ìlú ẹkùn. ẹ máa jẹ́ kó yé àwọn mídíà, ọ̀pọ̀lọpọ̀ mídíà tẹ wà online, kájọ wà ní Yorùbá nation gbà kan. mo rò pé ó yẹ kó ti yé yín jù báyìí lọ. mo rò pé ọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀
lórí social media. Ó yẹ kó ti yé wa jù báyìí lọ, kò yẹ ká ṣe máa ṣe bí ológun pọ̀ ọ̀pọ̀lọpọ̀. Mo tún yìí ń tún sọ, mi ò jí sọ, ìwọ tó bá lo rẹ́dì ó yá jẹ́ kájọ dá sílẹ̀ kájọ tún ṣá. Mo lémi ò nígbà kẹba ìlú ẹkùn jẹ́ fọ́mọ Adéyẹmọ, torí ọkùnrin bíi tiyín torí yín ò bá burú lọ́rùn yín, ẹ gbé àwọn ìyàwó àtàwọn ọmọ yín sílé. Bí Ìgbòho ṣe ní àwọn ìyàwó àtàwọn ọmọ tó lẹ́bí tó lára, ìrìn àjò Yorùbá nation ìyá mẹ́ta generation mẹ́ta náà gbà lọ́wọ́ ẹ̀. Tó bá wá fi bájú tó fi bá mú tí Ọlọ́run ò jẹ́ kó bá ìrìn àjò yẹn lọ, lónìí tó ní oore ọ̀fẹ́ láti dá private security group sílẹ̀ láti fi ṣe ọmọ ìran kóòtù ajíire ilẹ̀ Yorùbá lóore, mi ò rò wípé ó yẹ kó ló lórí burúkú kan tó máa wò wípé kó nǹkan jókòó sí inú ilé òní kọ́lọ́fín ní comfort zone òun bí ti tèmi báyìí tẹ́ni mi ń kọjá living room òó mi ní ẹni white ṣe máa ṣe ò gbogbo private life mi fún ẹ tí n bá jáde gbogbo nǹkan tí mo bá ṣe white mo ṣe ní láti máa gbé sunlight torí kíkiní lè ṣe kíni kó lè mọ̀ wípé mò ń jáde, kó lè mọ̀ wípé mò ń live good, kó lè mọ̀ wípé kíni ìkọ̀ọ̀kan tí mi bá ní rí ọ̀nà gbé gbà tí mi lè kó pamọ́ òun lẹ lè rí. My life remain with my life and my family, not social media. Mi ò ní láti wá ṣe prove anything for anybody online. Mi ò sọ fún ẹ pé celebrity ni mi ò sọ fún ẹ pé ọba ni mi àbíjòyè, mi ò sọ fún ẹ pé mo jámọ́ nǹkan kan. I am somebody like you. Èmi náà kàn ṣe little tí mo lè fi support ìran mi. Ìwọ mídíà tó ti sọ̀rọ̀ látànà kó tó dé ni tí orí ẹ bá pé bẹ́ ṣe mídíà òfò orí burúkú ẹjọ́ orí burúkú èmi ni máa kọ́kọ́ gbé, èmi ni máa kọ́kọ́ sọ for your information gbogbo yín. Ẹ má rò pé bí mo mọ Facebook yín o, gbogbo yín more than a year if not close to 2 years mo ti block gbogbo yín rand. Ní ìmọ̀ nǹkan tẹ́ ń ṣe lórí platform, I don't know, I don't want to know, I don't care. So má rò pé wo kò réyàn kò ṣe kinní kan envy torí nǹkan tẹ́ máa fi mọ́ ni èmi ò ayé ò kan èmi o, ṣùgbọ́n tí Ìgbòho ni mò ń ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ó yẹ kó ti upgrade lórí ọ̀rọ̀ sísọ lórí kó present, kò yẹ kó tún máa ṣe bí olórí burúkú nǹkan tí ò bá ṣẹlẹ̀ kẹ́ tún máa parọ́ ẹ̀ torí pé ẹ fẹ́ control traffic lórí platform yìí. Ṣé ti gbàgbé pé ayé èèyàn kan òun lẹ fi control traffic? Torí traffic yìí báyìí bí 20 million wú ẹ nísinsìnyí kò ní kó dọ̀la kó ṣe fídíò kan kí 100 kó wú ẹ. Ìwọ tí ọ̀rọ̀ social media bá yé, ìwọ tí orí ẹ bá wà burú ló máa sáré ẹ̀yàn ní láti wẹ̀ iye 1000 ní láti wẹ̀ o ní láti trending géènì àtijọ́ tó ti ń trending kí ló géènì bẹ́ẹ̀. Kí ni mo wá ń try láti sọ? Ẹ jẹ́ kó rí gbogbo wa jọ pé torí mò ń sọ ẹ máa rò péré ni ẹ gba lẹ́tà o. Ok, ẹ believe pé address yín àbí orí yín fẹ́ ti burú. Both home and abroad ni mò ń sọ. On behalf of Sunday Adéyẹmọ Ìgbòho ni mo fi sọ̀rọ̀ o, kì í ṣe pé mò ń dá sọ o. Ìgbòho ló ní kí n lọ sọ o. Ẹ lọ pé Sunday Adéyẹmọ Ìgbòho kẹ́ni dára sọ nǹkan báyìí. Ṣé lóòótọ́ àbí rọ́? Torí pé oníṣẹ́ òní jẹ́ kí iṣẹ́ òun bàjẹ́. Olójú òní lajú èsílẹ̀ kí tàlùbọ́ kò wọ́. Ẹjọ́ òfò àtàdánù tí ọ̀pọ̀lọpọ̀ wá rò online. Ẹ̀yin àgàgà mídíà tẹ́tí wà nù Yorùbá nation tẹ́lẹ̀. Ìjọ yẹ ká pẹ̀lú àwọn ẹlòmíràn jáwúrà. Torí mi ní pé àwọn mídíà yẹn lọ́bọ̀ wọn kì í ṣọ̀bọ. Èèyàn rẹ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ mídíà tí wọ́n dúró ti Ìgbòho. Gbogbo ọmọ Yorùbá both home and abroad. Ṣùgbọ́n mo kàn fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ fún yín ni gẹ́gẹ́ bí Ọ̀ṣà ṣe sọ. Ipe gbogbo ẹ̀yin mídíà ẹ be calming down. Ẹ má fi òun bá Gani jà, òun ò bá Gani jà. Ìgbòho ò bá Gani jà rárá. Ó dàbí ìgbà tí wọ́n wá pé èmi náà pé wọ́n fẹ́ parí ìjà fẹ́mi àti bá Gani. Mo dẹ̀ ní kó lọ sọ fún wọn wípé èmi ò lè bá igi bá Gani jà o, ta ni mí tí mo fẹ́ bá ibà jà. Ilé bá Gani yú ìgè àdàmí ilé bá jà ó ló ń bá mi jà, òun ló lóun fẹ́ pa mí, Ọlọ́run bá dẹ̀ ti gbìjà ẹ̀dá kí ló lúwa ẹ̀ tún járí mọ́nú fún. Èmi ò bá wọn jà, you understand? Ìgbòho ò bá Gani yú ìgè Adams jà. Ìkíní, Ìgbòho ò bá OPC jà, any faction. Tó o bá lísì sọ̀rọ̀ ẹnu Ìgbòho ó ní kí gbogbo wa ká jọ kó papọ̀. Mi ò dẹ̀ tí ìmọ̀ reason why tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ Ṣàngún akíkanjú ni yín, ẹ lè kúrú ẹ lè ga ẹ lágbára jù Ìgbòho lọ, ẹ ṣe oríṣiríṣi. Mi àti ìmọ̀ reason why tẹ́ ṣe tí lọ pé máa yẹn ká ẹ sọ wípé ìgbà wo lẹ tún fẹ́ wọ inú igbó láti ṣàlọ́ pé kí ikọ̀ má ṣe wá o, ẹ̀yin náà fẹ́ tẹ̀lé wọn. Àbí kẹ̀kẹ́ yín náà kò tiẹ̀ kóra yín jọ ní 2, 3, 4 bẹ́ẹ̀ yẹn. Torí Ìgbòho ó wà lọ́yọ̀ọ́, ṣé òun náà ló máa wà lẹ́kìtì, ṣé òun ló máa wà lóńdó, ṣé òun ló máa wà ní Lagos, ṣé òun ló máa wà ní Kogi, ṣé òun ló máa wà ní Kwara. Bí mo yẹn bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀, Ìgbòho ò bá OPC jà,
OPC ló ń wá gbogbo ọ̀nà láti sora wọn mọ́ Ìgbòho lẹ́sẹ̀ kí wọ́n lè wà relevant. Ìyẹn ni àlàyé tèmi tí mo hó yín. Ẹ̀yin mídíà ẹ má fi ìrù ẹkùn bá Ganiyu Ige Adams jà. Ẹ jẹ́ kí ìrù ẹkùn kó lórí kó láṣeyọrí ire. Gbogbo mídíà Ìgbòho ní ká ẹ má fi ìrù ẹkùn bá Ganiyu Ige Adams àti OPC àbí any other private security ilẹ̀ Yorùbá. Ó lóun ò rán yín kẹ́ fi bá anybody jà, kẹ́ fi attack anybody. Ìkìdá iṣẹ́ tí òun bá ṣe ẹ bá òun pariwo ẹ̀ kí gbogbo àgbáyé rí, kí wọ́n mọ̀, torí wípé wọ́n ti bà àwọn lórúkọ jẹ́, wípé content creator làwọn, wípé irọ́ ni wọ́n pa, wọn ò ṣiṣẹ́, wọ́n kàn ń ṣe húhú ni, sàkámàjẹ ni. Ṣùgbọ́n fún àwọn èèyàn kì í ṣe wípé àwọn mọ̀ọ́mọ̀ fẹ́ gbé àwọn fídíò yẹn síta láìpẹ́ láì jìnà ẹ ò ní máa rí fídíò kankan mọ́. Ṣùgbọ́n ní àsìkò ìdí tẹ́ ṣiṣẹ́ rí fídíò ni wípé fún àwọn tí wọ́n ti bọ́ síta tí wọ́n ti pè wọ́n lórúkọ tí wọn kì í jẹ́, tí wọ́n ti bẹnu àtẹ́lu iṣẹ́ tí wọ́n ń ṣe níwọ̀nba àti private security tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ò fẹ́ kó gbérí, tí wọ́n sọ wípé ìrù ẹkùn ó fẹ́ fi tákà OPC, ó fẹ́ fi attack OPC ni, ó fẹ́ fi kó gbogbo ẹgbẹ́ tó kù gbá wọn mọ́lẹ̀ kó jẹ́ òun nìkan. Chief Sunday Adéyẹmọ ní kí n sọ fún gbogbo wa pé kò rí bẹ́ẹ̀ o. Ìdí nìyí ìwọ tí ọ̀rọ̀ bá dẹ̀ yé tó kì í ṣe alábòsí ẹ̀dá. Bó nìkan bá ṣe ní kò ṣe bá òun ṣe kan ni kò ṣiṣẹ́ kó tó jẹ̀bi. Torí mo sọ fún yín láìmọye ìgbà mo ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú lọ́ọ̀yà Ìgbòho lórí ọ̀rọ̀ ìrù ẹkùn. Mídíà tó o bá, mo ń sọ nísìnyí o, mídíà tó o bá kọ̀ tó ṣì sọ pé o fẹ́ control traffic lórí page ẹ̀ ọ́ channel ẹ̀ tó lọ mú ìrù ẹkùn tó lọ fi ń bá any other private security tó ń bàjá àbí Ganiyu Ige Adams àbí OPC Àgbẹ̀kọ̀yà àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wàá jẹgbà o, wàá gba court letter o, kò wá ní délẹ̀ tán tó bá lọ bá ṣe Sunday Adéyẹmọ Ìgbòho pé kán wá bẹ́ẹ̀ dá sí Ìgbòho ò ní dá ẹ lóhùn o, torí a ti ń ṣàlọ́sìn yìí o. Kò wá ní dìgbà kẹ́ máa sọ pé Ìgbòho ni mò ń jà fún, ṣe bóun ni mò ń dìfẹ́ǹdì kìnnìkan ó ní nǹkan ti sọ̀rọ̀ nísìnyí o. Tẹ́ ẹ bá nírọ́ ni tí ara bá balẹ̀ dáadáa mọ̀ pé bàbá bísí wọ́n á ṣe voice note á play ẹ̀ síta kẹfì tí ara yín gbọ́. Wọ́n ní ká má fi ìrù ẹkùn bá anybody jà. Iṣẹ́ tó bá fẹ́ support àwọn gẹ́gẹ́ bí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho, àwọn wọn bá nǹkan táwọn bá gbìyànjú tí wọ́n bá ṣe, wọ́n ní kó bá wọn gbé síta kó sì sọ̀rọ̀ ọmọlúàbí lé lórí, kì í ṣe láti fi attack anybody. Torí ibi tí ọ̀rọ̀ dé dúró nísìn gbẹ́ngbẹ́ ti dẹ́kun, kedere ti bẹ̀ wò. Mi ò rò wípé ó yẹ ká tún máa pe Ganiyu Ige Adams mọ́ wípé ẹyọ orí ètò ààbò ilẹ̀ Yorùbá bí ìgbà tá a bá rí nǹkan sọ. Any media tó bá ṣe ìpè Gani wípé Gani o wá bọ́ síta o, wá lọ jà o, wá lọ defend o, a jẹ́ wípé o lọ́rọ̀ mọ́ lẹ́nu, ọ̀rọ̀ ti tán lẹ́nu ẹ̀. Tó o bá dẹ̀ ní nǹkan tó fẹ́ present fún àwọn fans ẹ̀, ó ṣe dandan kó bọ́ sí online jókòó bí a kò fi yẹn rest instead tó fi máa wátàwí tó máa sọ ẹ́, tó máa gbé ẹ dẹ́wọ̀n. Bó o wà ń Germany wà lọ, bó wà lábroad wà jẹta, bó wà láfríkà wà jẹ. Ó mọ̀ mí lánàá kó tó dé ní mi ò rán anybody o. Tó bá jẹ́ ìwọ ló gbé nǹkan tí Ìgbòho gbé dání wàá mọ bó ṣe máa rákà dédé ẹ̀. Iṣẹ́ tó bá ṣe ẹ bá sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ ọmọlúàbí, ẹ má fi hàn ẹni kejì léèmọ̀. Then ẹ̀yin náà tí ẹ sì ń tẹ̀lé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho lọ sí inú igbó, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè mí, wọ́n ní kí n sọ fún yín àwọn fídíò tẹ́ bá ṣe ń bẹ̀ ẹ máa edit ẹ̀kẹ́ tó jù sórí ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ni wọ́n pè mí, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ explanation tí à ń ṣe lórí àwọn bí Ìgbòho ṣe wọnú igbó láti lọ protect àwọn èèyàn bí oríṣiríṣi àwọn àlàyé yẹn, wọ́n ní àwọn ò ní ìdí ẹ̀ lọ títí. Àwọn fídíò tó bá di kàráǹgídá pẹ́ ní láti release fídíò ẹ máa rárá fi balẹ̀ kẹ́ edit kẹ́ tó ṣe kíni kẹ́ tó gbé jáde, torí àwọn nǹkan kan wà ńbẹ̀ tí kò yẹ kẹ́ máa gbé jáde tó yẹ pé tẹ́ bá ti fail láti edit ẹ̀ tó bá jáde ó fa ọ̀tá fún Ìgbòho. Tó bá wá jẹ́ wípé lóòótọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ Ìgbòho, either ó jẹ́ family, ó jẹ́ ọ̀rẹ́, ó jẹ́ bí distance ní àbò súnmọ́, farabalẹ̀ tó bá fẹ́ ṣiṣẹ́ Ìgbòho. Má sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò, èmi ní kí n kọ́kọ́ gbé kí n lè reviews. Ẹ jẹ́ kó rí pé àtijọ́ tẹ́ ti ń gbé ẹ ti gbégbégbé ní Yorùbá Nation, ẹ dìye òtọ̀ dè ní náà, kí wá ní wèrè, ẹ tún ti bẹ̀rẹ̀ wèrè ni. Meanwhile
Ìgbòho ò join ẹgbẹ́kẹgbẹ́ kankan. Ìgbòho ò bá àwọn anybody dá anything sílẹ̀ for now. Tó bá ní láti sìn síwájú, tó bá ní any orúkọ group kan tó bá gbé jáde àbí anything tí wọ́n bá sọ wípé Ìgbòho mọ̀, Ìgbòho mọ̀ kankan pa ẹ̀ o. Irú ẹkùn security ilẹ̀ Yorùbá nìkan ni Ìgbòho gbé dání lọ́wọ́ ẹ̀. Then support fún bàbá Tinubu. Lẹ́yìn yẹn kò tún sí nǹkan kan. Then lótìtọ́ ìwọ àtẹ̀mí mọ̀ wípé a máa ní láti support ṣe Sunday Adéyẹmọ Ìgbòho financially níwọ̀nba àkọ́tọ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn tí wọ́n lọ sí oko wọ́n nídìí àwọn nǹkan kan. Mo rí ọ̀pọ̀lọpọ̀ wọn bá sọ̀rọ̀. Wọ́n dẹ̀ nídìí àwọn bọ́ọ̀sì kọ̀ọ̀kan tó ní agbára tí ò ń ṣe just ordinary bus tí wọ́n máa gbé wọgbó àbí ṣe àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Gbogbo èyí tẹ́rí wọn tí wọ́n ṣe mọ́tò ara wọn náà ń lò tán dẹ̀ ń repo sí ṣe gbogbo ẹ̀ fúnra lára wọn. Bọ́ wọn ò sọ wípé ó ti yá. Àsìkò tó bá ti yá, I will come out and tell you. Àkáǹtì tí wọ́n bá fi sílẹ̀ pé a lè fún wọn ní support sí àmújáde ńgbà yẹn. Tó o bá lọ list sí any media idiot, both home and abroad, àgàgà ẹ̀yin màámi, ẹ̀yin dádì mi, tọ́jọ́ ti wà lára yín díẹ̀, ẹ gbé dáyà jù báyìí lọ, èmi náà máa dàgbà bíi ti yín. Ẹ má jẹ́ kó lórí burúkú kankan kó pe rẹ̀ mídíà, kó pè yín kó máa fún yín ní story tó ló fẹ́ gbowó lọ́wọ́ yín. Ìgbòho gbowó kò béèrè owó for now, kò sí mídíà kankan tó ní kó lọ bá òun gbowó o. Bóyá wọ́n ti ń gbà ẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí ìrù ẹkùn. Ìgbòho mú àkáǹtì sílẹ̀ sí pé kán fowó sí ìrù ẹkùn. Àsìkò ń bọ̀ tẹ́ máa fún ní support. Tó bá ti tó stage yẹn, mo tún repeat, wọ́n máa ṣe everything rí. Ṣùgbọ́n títí di bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí, tó bá ní any media or anybody tó bá pè yín wípé àwọn fẹ́ lọ ṣe training fáwọn ọmọ, àwọn fẹ́ ṣe, wọ́n wà nílùú ẹkùn, wọ́n fẹ́ ṣe training, wọ́n ń ta form, torí a gbọ́ pé àwọn kan ti ń ta form. Àwọn kan dẹ̀rẹ̀ wọ́n ti ń gbowó lọ́wọ́ yín páwọn máa connect yín mọ́ ìlú ẹkùn, wọ́n á recruit yín as a warrior, àló lórí burúkú ni wọ́n. Ọ̀tọ̀ nìyẹn tún wà. Wọ́n lẹ́yìn kan ní Nàìjíríà, tó bá ti pè yín wípé wọ́n máa ń rí yín pẹ́ súnmọ́ Ìgbòho bíi ti Ìnàkí Èkìtì. Wọ́n náà tún ti fi ń gbowó pé okay, o fẹ́ join ìlú ẹkùn, ó ní iye tó máa fi sínú àkáǹtì wọn. Kọ́ tó sọ wípé wọ́n fẹ́ recruit ẹ̀ṣẹ̀ mọ́ ipò ti lọ pàdé àpò pọ̀ mọ́ Ṣọlá kò gbọ́dọ̀ kú. So ó tún fi ń gbowó lọ́tọ̀ ni. Ọwọ́ ẹ̀ ti tàn jẹ. Tó bá jẹ́ pé o lọ ṣe kí ni, ọ lọ gbowó lọ́wọ́ ẹ̀, wọ́n wá lọ kó ẹ sọ́dọ̀ Ṣọlá, ọ wá recruit. My dear, tí Ìgbòho ò bá mọ̀ sí, ìjọ tí Ìgbòho bá ṣe tán láti address gbogbo ẹ̀yin warrior láti ṣe many things, àìmọye yín náà máa yọ̀dà. Yes. Torí ẹ wá ní ọ̀nà tó tọ́. Gbogbo owó tán dẹ̀ ti gbà lọ́wọ́ yín, bye tó játijàti. Èmi, somebody like me, àti àwọn ojúlówó mídíà tó dúró fún Ìgbòho, a máa dúró de ìpọ̀rípọ̀ gbá ẹ̀ online kó wá sọ wípé Ìgbòho gbowó lọ́wọ́ ẹ̀. Ibi tí Ìgbòho ti gbowó lọ́wọ́ ẹ̀, àtàkáǹtì tó fowó sí, wá sọ, kò wá ní ọ̀rọ̀ eléyìí yóò dàbí ọ̀rọ̀ Yorùbá Nation. Ìgbòho gba 20 trillion, Ìgbòho gba one kíní kan billion, Akíntóyè gba kíní kan. You try this one, this time around, you share one. You tried it this time around, you share kíní, you share one. Bó o lọ sí ilé Ìgbòho kó gbé gbogbo èèyàn tó mọ̀ láyé ní the whole of Nigeria kó pé bàbá Tinubu gan ò ní dá sí. Wàá ṣe ẹ̀wọ̀n. Ṣé o fetí gbọ́ àlàyé mi? Yóò gbọ́ bí mo ṣe ń farabalẹ̀ tó fún ẹ kó lè yé ẹ. Àwọn ò ní gbà kẹ́ ba ìlú ẹkùn jẹ́ o. Ìgbòho ló ní ìlú ẹkùn. Private something ní fún, kò ní kankan ṣe pẹ̀lú Yorùbá Nation. Ó dá dúró gédégbé. Tí Yorùbá Nation tó bá need the warrior, let the Yorùbá Nation media come out and do their thing. Ẹ má pe Ìgbòho sí any other thing. Regional ni Ìgbòho gbé dání lọ́wọ́ ẹ̀. Regional. Ó fún President Bola Ahmed Tinubu, wọ́n fún wọn support. Wọ́n ò fìbò. Ẹni wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ní Ghana. Tó lọ address àwọn APC tó wà ńbẹ̀. Tó invite wọn. Ẹ̀rí wọn ní South. Bí bàbá ṣe lọ káàkiri nìyẹn tó ṣe campaign fún bàbá Tinubu. Regional là ń fẹ́ kí bàbá gbé fún wa. Ìwọ tọ́rọ̀ bá yé ó yẹ kó ti yé ẹjú bí tí mi sọ dé. Tó bá wá ní any group kan tó wá kó sílẹ̀,
ṣé kínní wọ́n lè máa pa sọ pé bàbá Akíntóyè wà ń bẹ̀ ọ́ ẹni tí èmi ò mọ̀ ń pa ẹ̀ o. Bàbá is doing well, bàbá is doing great. Any other thing èmi ò mọ̀ kankan ń pa ẹ̀. Ìgbòho sì mọ̀ kankan ń pa ẹ̀. Use your sense. O ti pẹ́ lórí social media yìí, má máa ṣe bí ìmọ̀ gbogbo ọjọ́. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Gbọ́ láti lẹ́yìn ọ̀rọ̀ òṣèlú ni nígbà tí a ti wà pẹ̀lú Ṣèyí Mákindé àti 2015 àkọ́tẹ́sì àwọlé nígbà tó di 2019 àpàdà kọ́tẹ́sì wọlé ọlọ́run pé kọjá olúborí ọwọlé àṣejọba yẹn lọ nígbà tó di tí sáà yẹn tẹnubodò àtúnpadà relate yẹn ní 2023 ọlọ́run sì tó ṣe àmì àwọlé so Ṣàìdé ni ó pe ọ̀gá wa Alhaji Mukaila Lamidi Ọ̀ṣùlárì pé iṣẹ́ ti yàtọ̀ nínú ò lè bá wọn ṣiṣẹ́ o àdọ̀lọ́lé wa títí wọ́n padà àrẹ́sì ọ̀gá ẹ̀ wọ́n ti mọ́lé ìyẹn ọdún mẹ́ta sẹ́yìn àwa náà wá lù ó kálukú ń bà tiẹ̀ lọ ọdún mẹ́ta àti nǹkan kan sẹ́yìn láti jọ fira wálẹ̀ so ojú bí oṣù 5 sí 6 lọ́sìn tí ọ̀gá Oríyọmí jáde àtijọ́ ṣiṣẹ́ fún wọn náà nígbà yẹn náà ni ọ̀dà bọ́dẹ wa darapọ̀ mọ́ wọn bí mo ti dáràn nìyẹn o ó sì ránṣẹ́ wá pé ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n lọ ìyẹn tó bá ọ̀ràn tó yìí bù wá ìbá ń pèlè SSF ọ̀ràn wa pé ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n lọ kí n wá ìlé wa o kò fara mọ́ so à ń bá lọ ìjọ tí wọ́n búra fún gangan ní May 29 ńlọ wá à ń ṣe àjọyọ̀ yìí pé àwọlé gómìnà adáná sí gbogbo à ń ṣe pátí lọ́wọ́ ni a kó ogun dé wọ́n sì bá ọgbẹ́ fún ìtẹ̀jẹ́ ní hòtẹ́ẹ̀lì ọ̀gá wọ́n kó gbá wọn káwò wọ́n kó gbọ́ everything wọ́n kó gbogbo ẹ̀ lọ ṣé wọ́n ṣe bó ṣe wù wọ́n so àgbà ó kálukú gbalé ẹ̀ lọ so wọ́n gbéjọba fún sẹ́kítírì ọ̀gá ìyẹn Wàsíù Ọmọlẹ́wà tọ́mì ó tẹ́wọ́ gbà wọ́n àwọn bíráṣì yòókù àtàwọn tájọ́ ṣiṣẹ́ wọ́n tẹ̀lé lọ ṣùgbọ́n èmi dúró pé àwọn tíkẹ́ẹ̀tì kan wà tí àwọn òkùnkùn iṣẹ́ tẹ́lẹ̀ sí rèé tíkẹ́ẹ̀tì ẹyọ kan ni à ń já fún ọkọ̀ kan ẹni mọ́tò 1 each ticket ni ó gbà gbọ́n wá kún tíkẹ́ẹ̀tì dé ó ń lọ bí 15 ọ̀pọ̀ kan láago wọn ṣàkó gbogbo ẹ̀rú síríṣà ọ̀gá ní kò lè ṣe bó làwọn ṣe fẹ́ ṣe bó làwọn ṣe fẹ́ tà fún àwọn eléyìí tí ò ní di ìṣọ̀lẹ́nu ṣùgbọ́n wọ́n jẹ́ ká máa ṣe bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ tára fi dẹ àwọn ọmọ aráàlú àti dírẹ́fà ìyẹn ni ọ̀gá sọ àdẹ̀kú òǹbẹ ní mítè yẹn àti bó ṣe jọ́ kejì ọ̀rọ̀ ṣe wáyé pé kọ́gàn lọ resign pété ọ̀gá ọba èmi jáde lọ àwọn ọkọ̀ mi láti May 29 ní gbogbo wọn ọ̀jẹ̀ náà kan òṣìṣẹ́ wọn kó gbogbo wọn wá sílé wọn lé wọn gáràjì àṣìṣe ẹjọ́ kan náà ìjọba tuntun tí wọ́n ní tá a ṣe wọlé so a sì gbà fọlọ́ mo káwọn ọkọ̀ yẹn wálé mo kó wọn sínú ilé tó bá sáfẹ́rẹ́ nígbà tó bá nídìí ìgbìyànjú kan bá wà wàá gbé fún wọn wọ́n fi ṣiṣẹ́ so à ń ṣe bẹ́ẹ̀
àfi bó ṣe di ọ̀dìnlẹ́wọ̀n oṣù kẹfà yìí èmi náà wakọ̀ lọ sí Èkó mo sọ ẹ̀ lọ sí Èkó pé màá sun Èkó máa lòdù wá sí Ìbàdàn àfi bó ṣe dòru táwọn tó wà nílé pé mi pọ̀ ọlọ́pàá wà nílé fún kẹ́ni wọ́n wà nílé o wọ́n wọlé wọ́n jí àwọn. We are right here in Olodo Ibadan, Oyo State, Nigeria, and this is the exact location of the demolished residence of one of the former leaders of the Park Management System, PMS, Surajuddin Babatunde Adio, famously known as Suri Lupeju. And for the first time since the Oyo State government hastily brought down this building, said to be worth hundreds of millions of naira, Suri Lupeju has come to see what is left of the ruins of his labors of many years. Walking through the ruins of what used to be his own house, Suri Lupeju became emotional. adúpẹ́ kọ́ ọmọ kọ́ ló kú máa lọ ọmọ tí ó bá kú ó lè kọ́ ta sọ yẹn lórí ọ̀gá ta 200 ó lè ilé ayé ilé asán àfọwọ́bà fi sílẹ̀. ẹ jẹ́ ìjọba tí wọlé sórí TikTok yìí lára ẹ̀ máa ṣe ẹ̀yà àtìmí fún wọn ẹ̀yà àtìyí kan fún wọn. ẹ ṣé gan ni, God bless you sir. ilé ayé ilé asán àfọwọ́bà fi sílẹ̀, gbìyànjú kó rúure kó ba lè rí sọ́ọ́rẹ́. mo fẹ́ kó mọ̀ wípé ayé lẹ̀san wà. ṣe dáadáa torí ọjọ́ àti sùn, torí tó bá ọ̀run iná wà ọ̀run mímọ́ wà lóòótọ́ là ń sọ, ṣùgbọ́n kò tí ì séyàn kan tó tí ì lọ tó padà dé tó wá confirm. ṣùgbọ́n ohun tó dá mi lójú jàdá lọ ni wípé kó tó jáde láyé gbogbo nǹkan tó bá nǹkan mọ̀ ṣe yálà ní dáadáa àbí nídàkejì wàá jèrè ẹ̀ díẹ̀ kó tó jáde láyé. kì í dé ṣèwọ nìkan, àtàwọn ọmọ ẹ̀ àrọ́mọdọ́mọ. má gbàgbé o wípé bíbélì sọ wípé a ó bẹ̀ṣẹ̀ baba wò lára ọmọ láti ìran kìíní títí dé ìran 4. ọ̀pọ̀lọpọ̀ wa la wà lára ìran tí à ń jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí lọ́wọ́. òun ló ṣe já sí wípé tó bá fẹ́ gbàdúrà kó tó bẹ̀rẹ̀ àdúrà kó tó máa béèrè okòó lọ́wọ́ náà máa tọrọ àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ àìmọ̀wá ẹ̀mẹsẹ̀, ẹ̀ṣẹ̀ àìmọ̀dí, ètò inherit látara dádì látara mọ́mì nínú ẹbí, gbogbo ẹnu tó ti gbé ìdílé tó ti jáde, ẹbí tó ti jáde tó ti gbére tí wọ́n ti fi bú tí a ò rántí ìran náà. kí Ọlọ́run kó ṣọ́ wa bẹ̀. ǹjẹ́ o tilẹ̀ rántí auxiliary? ẹ má bínú, my bad, mi acknowledge wa lórí ètò lẹ́nu ẹ̀kálẹ́, ẹ má bínú sí mi, ẹ má bínú ìyẹn ká mi lára. Ọmọtọ́ṣọ́ Babátúndà mo kì í Everbest báńkì mami báńkì tó máa gbọ́n mi mú apple juice nìyẹn. Christiana John, God bless you ma. Bisola Ọládélé my mommy, ṣé dáadáa lẹ́wọ̀ àwọn ti Betty family nìyẹn, please help me support Betty family. Olúbùnmi Ukile Igbe mami, ṣé dáadáa lẹ́wà, love you mami, ṣàlàfíà lẹ́wà, àlàáfíà lẹ́mọ̀ bẹ. Olúfẹ́mi, God bless you, thank you very much. Margaret mami Margaret, ẹ káàsán lọ́dọ̀ yín, ẹ káalẹ́ lọ́dọ̀ wa ń bí. Mama T, mo kí gbogbo wa pátápátá, mi ò lólódì kankan.
Bàmí Ọláwálé, Sherifat Ọlátúnjí, gbogbo yín pátápátá ni mo kí, mi ò lólódì kankan. Báyọ̀dé Agùnlóyè, Màámi Ṣadé lọ́tọ̀, ẹ wá wà àwọn my beautiful mommy lénìí, ẹ ṣé gan ni, happy Sunday to every one of you. Ronke Ajetomobi, my mommy, happy birthday to you ma, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, ẹ ṣe nínú ọlá, nínú ẹ̀mí gígùn, nínú àlàáfíà, ọdún tó ń bọ̀ àní dìde ìṣẹ́jú kan fún yín. Happy birthday to you mommy, God bless you ma. Mọ́mí Bílí Alẹ́ Oyè mi Victoria Gbádébọ̀, mo kí yín o, mo kí yín, ṣé dáadáa lẹ́wà, mo kí wa lẹ́ẹ̀kan sí máàmá tí gbogbo lé ṣí ẹ̀ bá mi gbúrò gbogbo Yèyé Dára Ọmọlúàbí family, Yèyé Dára Ọmọlúàbí family, òkè òkè là ń lọ o, lórí rẹ̀ nìkan ni kò tẹ̀lé wa, òkè òkè là ń lọ o. Àná ni a fẹ́ ṣe inauguration our new patron nínú Yèyé Dára Ọmọlúàbí family, tá dẹ̀ fẹ́ renew matron mi, bẹ́ẹ̀ ni she's a very wonderful mommy, ìyá ẹgbẹ́ mi, abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, abiyamọ tòótọ́, I love her so much, bẹ́ẹ̀ ni bàbá ẹgbẹ́ mi náà, ṣùgbọ́n nítorí ìdí kan lánàá wọ́n ní ta bá ń wówó lọ ta pàdé iyì lọ́nà, ó yẹ ká padà sílé torí ta bá lówó ọ̀ǹtán iyì la ó fi ra o, a lè ṣe lánàá, Ọlọ́run á mú wa jù next week lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Yèyé Dára Ọmọlúàbí member káàkiri all over the world. I love you all. Ẹ̀yin ìyá Dára, ẹ̀yin bàbá Dára. Mi ní fi kankan nu yín ṣàwátì. You are just too marvelous. You are too sweet. You are too great. My new members. Gbogbo new members ṣe ṣe darapọ̀ mọ́ wa. Gbogbo àwọn ìyá Dára tó ti wà mẹ́tẹ́lẹ̀. Gbogbo Yèyé Dára kò wé fans all over the world. Thank you for your love all days. Ẹ ṣé gan ni. Ẹ kú àdúró ti ọmọ yín. Ẹ ní dálẹ̀ ayé ṣe. God bless you. Ẹ ṣeun gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Bàbí olórí ẹbí lẹ́ẹ̀kan sí Mr. Kilomi nìyẹn gbogbogbò. Ẹ ti ṣe bá mi. Ẹ ṣe àlàyé yẹn lọ. Fídíò yẹn o ti rí tó ti ń jà rìnrìn. Gbogbo wa la mọ̀ auxiliary. Gbogbo wa la mọ̀ auxiliary bóyá ń lọ ní ìlú Ìbàdàn. Ní àárín ìgbà tí Ìgbòho ń sá àsálà káàkiri fún ẹ̀mí ẹ̀, fún àlàáfíà ayé ẹ̀, tó ń ṣọ́tù Kútọ́nù mọ́ Germany torí ojú ló ká wọn mọ́ngbà náà, ogún pọ̀ ò fọmọ Adéyẹmọ, ẹ̀yin tẹ́ mọ̀ lẹ́ẹ̀mọ́ o, ogún pọ̀ fọmọ Adéyẹmọ ńgbà tá à ń sọ yìí o. Ọlọ́run ni ò jẹ́ kí wọ́n gbẹ̀mí, Ọlọ́run ni ò fẹ̀mí ẹ̀ sílẹ̀, wọ́n fẹ́ pa bí wọ́n ṣe pa àwọn tàná, ṣùgbọ́n Ọlọ́run ò gbà. Ìbá jẹ́ wípé wọ́n ní oore ọ̀fẹ́ láti lọ sí Kútọ́nù kọ́ lọ bá president náà pé má fún freedom, wọ́n rẹ́dì láti ṣe. Ìbá jẹ́ wípé wọ́n ní oore ọ̀fẹ́ láti gbá German embassy àbí kó wá sí Germany kó wá tẹ iṣẹ́ yẹn pa wípé tí Ìgbòho bá wá sí Germany o ẹ lé o àbí kẹ́ ààrẹ ẹ̀sẹ̀kẹ́ tì mọ́lé, wọ́n á ṣe nígbà náà. Ṣùgbọ́n Ọlọ́run ò jọ yín, Ọlọ́run kì í ṣèbàjẹ́. Ìrìn àjò yìí ló mú mi máa lé ní many things wípé ẹ̀yin Yorùbá lẹ sọ wípé bí ènìyàn bá ń ṣèkà láyé, bí gbogbo àgbáyé ò bá mọ̀, tó bá ń súre fún iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa gbé ṣépè. Ṣùgbọ́n tí èèyàn bá ń ṣe dáadáa tí àwọn èèyàn ò mọ̀ tó ń gbé ṣépè, tó ò pé ìkà ni, iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa súre fún. Òun ni ọ̀rọ̀ Ìgbòho. Ǹjẹ́ ẹ rántí wípé wọ́n kọ́kọ́ lọ jó ilé Ìgbòho kó tó di pé wọ́n lọ bọ́ọ̀sì ilé ẹ̀? Bóyá ìṣèrántí ńgbà yẹn ńgbà tí Yorùbá Nation ń lọ lalala tó gbóná, wọ́n kọ́kọ́ lọ sí old house Ìgbòho ní Ìbàdàn bẹ̀ tí wọ́n lọ sọnà sí i. Kì í ṣe Fúlàní ló sọnà sí i. A ò ní jù báyìí lọ lórí ètò yìí. Ó dàbọ̀.